àsìkò yìí kì í ṣe àsìkò tí ó rọrùn rárá fún gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ebonyi tó jẹ́ mínísítà ọ̀rọ̀ iṣẹ́ lórílẹ̀‐èdè lásìkò yìí yan minister for works èèyàn onímọ̀-ẹ̀rọ David Umahi lórí bí ẹ̀sùn burúkú bó ṣe jáde nípa bàbá náà ní òpin ọ̀sẹ̀ tó kọjá pẹ̀lú bí wọ́n ṣe ní àwọn ọmọge méjì tí wọ́n jẹ́ òṣìṣẹ́ elétò ìlera wọn ṣàbẹ̀wò sí ilé ẹ̀ láti tọ́jú ẹ̀ ní ìpínlẹ̀ Ebonyi ṣùgbọ́n tí ọ̀kan tí ó kú sí ilé ẹ̀ tó sì jẹ́ pé ìhòòhò ọmọlúwàbí ni wọ́n gbé òkú ọmọge náà èyí tí orúkọ ẹ̀ ń jẹ́ Mary Abila ni wọ́n gbé òkú ẹ̀ jáde èyí tí ọ̀rọ̀ náà tó ti di awuyewuye ńlá lórí ẹ̀rọ ayélujára di àsìkò tí a ṣe àkójọpọ̀ ròyìn yìí. Fún gbogbo àwọn tí ò bá mọ̀, gbajúgbajà ògbóǹtarìgì olóṣèlú ilẹ̀ Ìgbò oní David Umahi àárín ọdún 2015 sọdún 2023 ló sì fi ṣe gómìnà ìpínlẹ̀ Ebonyi bó sì ṣe gbé ìjọba sílẹ̀ lọ́dún 2023 ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu inú tó fà á lọ́wọ́ sókè lọ sí Àbújá tó sọ di mínísítà ọ̀rọ̀ iṣẹ́ lórílẹ̀‐èdè yìí níbi tí ọ̀pọ̀ èèyàn ti gbàgbọ́ pé David Umahi ó ti fakọyọ kọjá sísọ nítorí pé ọ̀pọ̀ àwọn iṣẹ́ àkànṣe iṣẹ́ ńláńlá tó jẹ́ àwọn iṣẹ́ ojú ọ̀nà ó ní David Umahi ló ń ṣe káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà èyí tó jẹ́ kí wọ́n máa gbóríyìn fún un. Ṣá olópin ọ̀sẹ̀ tó kọjá ní ìròyìn burúkú ló máa jáde nípa David Umahi. Ọmọge kan Mary Abila ni wọ́n ló kú sí ilé ẹ̀ nígbà tọ́rọ̀ ń sì di wàhálà ní àṣírí tú pé ìṣẹ̀lẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ lópin ọ̀sẹ̀ tó kọjá. Wọ́n ní ọjọ́ 26 oṣù kẹfà tó kọjá the 26th of June 2026 ó ní Mary Abila àti ọmọge míì tó ń jẹ́ Anita Baski ni wọ́n lọ sí ilé David Umahi tí ó wà lágbègbè Uguru ní ìjọba ìbílẹ̀ Ohauzora ní ìpínlẹ̀ Ebonyi. A gbọ́ pé òṣìṣẹ́ ilé ìwòsàn ìjọba àpapọ̀ tí wọ́n forúkọ David Umahi sọ èèyàn David Umahi Federal University of Health Sciences tó wà ní ìpínlẹ̀ Ebonyi ó ní àwọn méjèèjì tí ń ṣiṣẹ́ bó tilẹ̀ jẹ́ pé wọ́n sì tún ní wọ́n ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yan Ministry for Works. Ṣá o bí Mary Abila àti Anita Baski bó ṣe dé ilé onímọ̀-ẹ̀rọ David Umahi ìlọ̀rọ̀ máa yíwọ̀ nígbà tí wọ́n ní Mary Abila ó dédé kú lójijì tó sì ní ìhòòhò ọmọlúwàbí ni wọ́n gbé òkú ẹ̀ jáde. Ọ̀rọ̀ yìí ló máa di ariwo ńlá tí àwọn èèyàn ń sọ pé ejò ti lọ́wọ́ nù báwo lọ́mọge bí ó ṣe kú sílé òdìdí mínísítà àti pé kí ló fa ikú ẹ̀ nígbà táwọn èèyàn sì ti fẹ́ máa bá David Umahi lórúkọ jẹ́ ní bàbá náà ló fi àtẹ̀jáde síta ó lọ́wọ́ òun rèé fùfú lẹ́lẹ́ o òun ò mọ nǹkan kan nípa ikú Mary Abila bẹ́ẹ̀ ló ní kí wọ́n ṣe àyẹ̀wò sí ara òkú Mary Abila ìtàn pè ní autopsy láti mọ irú ikú tó pa á kálẹ̀ mọ̀ pé òun lọ́wọ́ ń bẹ̀ nítorí tó ní lẹ́sẹ̀kẹsẹ̀ tíṣẹ̀lẹ̀ òun ti ránṣẹ́ sáwọn ọlọ́pàá àti àwọn dókítà láti wá gbé òkú Mary Abila kódà ó jẹ́ kó di mímọ̀ pé òun tó ti gba àwọn òbí ẹ̀ náà lálejò láti bá wọn kẹ́dùn